Oriyomi Hamzat láti ọ̀dà kan lọ gbé àpótí ẹ̀rí wá láti gbọ̀ngàn wá sí Ìbàdàn. Kìí ṣe kó kù díẹ̀ sá, ó kù púpọ̀ káàtó. Alhaj Oriyomi Hamzat, Alhaj Oriyomi Hamzat, Alhaj Oriyomi Hamzat. Mo gbàdúrà fún ẹ o. Ibi tó ti ń jẹ tó ti mu ò ní bàjẹ́, ó mọ̀ ní ṣìṣe, ọ̀fà ṣiṣẹ́ ò mọ̀ ní bà ẹ̀. Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, igbá pẹ̀lẹ́ kì í fọ́, àwo pẹ̀lẹ́ kì í fàya. Ẹ jẹ́ kòwé mi kó yé yín gidi o. Bíbélì ti wá sọ wípé ọlọ́gbọ́n ọmọ fi ọgbọ́n ṣe iṣẹ́ ìrìjú rẹ̀. Mo ti padà rí àwọn apology video tẹ́ ẹ ṣe. Ó yẹ kẹ́ ẹ dá ojú yìí mọ̀ bí a ti ṣe ń wò yín, ta fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀. A rí i pé ẹ fi ẹ̀sìn bọ ọ̀rọ̀ ìrìn àjò ayé yín, ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ti ń dàbí ẹni wípé ọ̀rọ̀ ẹ̀sìn ó ti fẹ́ máa dọ́gbọ́n wọnú rẹ̀ díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí òye àwọn ènìyàn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, I repeat, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Bẹ́ẹ̀ bá rántí ojú yìí, mo wá sí Àgídìgbò nígbọ̀rọ̀ Muideen àti Àgbàlá Gabriel. Mo kíyèsí pé yín fúnra yín lẹ ti rí mi through CCTV. Ẹnìkan béèrè kí ni mo fẹ́, mo dẹ̀ sọ pé a wá láti rí yín ni látòdìdí ìlú Èkó. Ẹlẹ́wà nínú meeting lọ́jọ́ yẹn. Tó bá jẹ́ pé kó mọ́ bàjẹ́ àlàáfíà àtúntò olúlẹ̀ ń ṣe, tírú èmi náà bá lè gbéra lẹ́kọ̀ọ́ wá bá yín, mi ò rí n tó lòdì nínú ká mọ́ ríra. Ṣé mọ̀ pé dọ̀la ayé gbàgbọ́ wípé ẹ̀yin lẹ domi Àgbàlá Gabriel àti Muideen rú dọ̀la. A lè mú kó lọ́kàn ẹlòmíì. Mo dẹ̀ torí ẹ̀ gbéra wá, ẹ dẹ̀ rí mi, ẹ tún rán nínú àwọn èèyàn yín kó wá rìkọ́ọ̀dù mi sílẹ̀. Síbẹ̀ ọ̀rọ̀ yín ò padà lójú, ọ̀rọ̀ tá a rò pé ó máa bí abo ọmọ ń padà bí akọ. Lórí ọ̀rọ̀ alápótí ẹ̀rí, ibi tí mo ti rí pókù díẹ̀ káàtó ní ìsà. Alhaji Hamzat Oriyomi, 1, mo wo ètò yín kan wípé ẹ ò sí nílé, ẹ wà nílùú òyìnbó, ayọ̀lẹ́ òde o. Ṣùgbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ń gbọ́. Bí ẹ bá rò pé 1, ẹ lè yẹ̀yẹ́ àwọn Kìrìsìtẹ́nì. 2, ohun tó wà nù rédíò àpótí ẹ̀rí ẹ fẹ́ mọ̀ yóò mọ̀ lágbára díẹ̀. Ẹ̀sẹ̀ fún oníkálukú tiẹ̀ lẹ̀ ní Mùsùlùmí, aláwọn Súfí, a ní ẹ̀yà míì lóríṣiríṣi bẹ́ẹ̀ lọ. Láì bá sí wàhálà, láì sí ìdààmú, kò sẹ́ni tó lè tàn dí wọn wò pé kí ni wọ́n fi ń ṣagbára o. Èmi ò lápótí ẹ̀rí o, ṣùgbọ́n ọmọ Kìrìsìtẹ́nì ni mí. Aláṣọ funfun ni mí, mi dẹ̀ ń fẹ́ kí epo kó ta sí ààlà wa rárá. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó mú kú ọmọ dání gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n olóye, mo rí pé ẹ ti sọ òkodoro ọ̀rọ̀ níbẹ̀. Kí ló òkodoro ọ̀rọ̀? Ẹ ti pe nọ́ọ̀sì lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ witness. Nọ́ọ̀sì yẹn dẹ̀ perfect iṣẹ́. Ó ní ẹ wò ó, ìwé tó ń fi ṣe test lélẹ́yìí, typhoid and malaria. Ó dẹ̀ ti jẹ́ kí ẹ̀jẹ̀ ọmọ yẹn short, ọmọ yẹn ní confusion. Now from there tó ń treat ẹ̀, ó rí pàgbára àwọn òbí, ó rí fine. Bàbá ọmọ ní tiẹ̀ lọ́wọ́ o, bàbá alápótí ẹ̀rí ní tiẹ̀ lọ́wọ́ o, ìyàwó tó fọkọ́lẹ̀ lọ fẹ́ òmíì ó ní tiẹ̀ lọ́wọ́. Gbogbo ayé ló mọ̀ wípé bó ṣe rí nìyẹn sà. Ṣùgbọ́n kókó ikú tó pọmọ number 1, ẹ fojú rí pé kì í ṣàpótí ẹ̀rí, ẹ̀dẹ̀ confam ẹ̀ wípé poverty ló pa ọmọ yẹn. Poverty
tá a bá tún sọ pé poverty á tún sọ pé carelessness bàbá yẹn, nítorí pé ó ti ń wá bó ṣe fẹ́ fi ọ̀ràn ọmọ yẹn mọ́ bàbá pásítọ̀ yẹn lọ́rùn. Tí bàbá yẹn ò bá lápótí ẹ̀rí tí kì í ṣe pásítọ̀, tí wọ́n dẹ̀ jọ fa ọ̀rọ̀ ìyàwó for sure nígbà tó ọmọ yẹn bá kú, ọ̀dọ̀ ẹ̀ náà ló máa backfire sí, pó pa òun lọ́mọ. Ọ̀rọ̀ àpótí ẹ̀rí ò ní wọ̀ ọ́, ká ní bàbá yẹn ò ní àpótí ẹ̀rí, ká ní kò ṣàjọ̀dún àpótí ẹ̀rí, ká ní kò gbé àpótí ẹ̀rí káàkiri. Ṣùgbọ́n tó lè dùn létí ayé òun lẹni yẹn lò. Ẹ dẹ̀ gbọ́, ẹ rí, ẹ wádìí ẹ̀ fínífíní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Ẹ ti confam ẹ̀ pé poverty, àìmójútó ọmọ yẹn, carelessness ni wọ́n fi pa ọmọ yẹn dànù. Ẹni kí nurse máa lọ. Láti bẹ̀ yẹn gbogbo èèyàn mọ̀ pé kéèsì tán. Ṣùgbọ́n láti ọ̀dà kan lọ gbé àpótí ẹ̀rí wá láti Gbọ̀ngán wá sí Ìbàdàn, kìí ṣe kó kù díẹ̀ sá, ó kù púpọ̀ káàtó. But thank God, ọ̀rọ̀ tá a rò pé yóò bá kan ẹja ló padà bí, ìta a rò pé yóò bí ẹja ó bí akàn. Ntẹ́ ẹ lérò pé bànú àpótí yẹn kọ́ lẹ bá. Ẹ̀yin fúnra yín mọ̀ wípé àdúrúnmọ́ ni àpótí ẹ̀rí kọ́ ló pa ọmọ. Ṣùgbọ́n tó jẹ́ kí n bọ́ ta ni wípé ẹ wá ń lo ohun méjì pé ẹ ò lè sọ pé òun kọ́ ló pa ọmọ, ẹ̀dẹ̀ lè sọ pé òun ló pa á. Àwọn èèyàn débẹ̀ wọ́n rí, wọ́n sí, wọ́n fọwọ́ kàn án, wọ́n ṣe gbogbo ẹ̀, kò sẹ́ni tó rí fọ́, kò sẹ́ni tẹ́dọ̀ dùn. Still yes, ẹ sì fi ń yé wa wípé ẹ ò lè sọ pé àpótí ẹ̀rí yẹn kọ́ ló pa á. Ohun tẹ́ ń try láì sọ ni pé gbogbo ibi tí wọ́n bá ti gbúrò àpótí ẹ̀rí kó ń kálukú máa sá, ikú ti pani ni. Ẹ jọ̀ọ́ sà, àwa ò wá kọ́ bàjẹ́ fún yín, àwa kọ́ bàjẹ́ fún ẹ̀sìn yín. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, ibẹ̀ yẹn ló mú mi kọ́ mi. Ṣé rí ti bàbá yẹn pásítọ̀ lè wà lára rẹ̀? A dẹ̀ ní interest lórí pé fẹ́ ṣe DNA test fáwọn ọmọ yẹn. Èmi máa follow ẹ̀ up. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, a fẹ́ mọ ibi tó fẹ́ wó sí. Ṣùgbọ́n ọ̀rọ̀ àpótí ẹ̀rí yẹn fagilé. Mo dúpẹ́ ti tender apology, mo ti wo fídíò méjì. A ní kó lè ó sáúsá, kó ju tọwọ́ ẹ̀ lè ó jùlẹ̀, kí la tún fẹ́ kó lè ó ṣe. Mo kí yín, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, nǹkan yóò ní bàjẹ́, ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ̀yin kérúbù séráfù tẹ̀ wá ṣubú ara yín. Ẹ̀yin alápótí ẹ̀rí míì tẹ́ni tí wọ́n dáa ju ti yín lọ. Ẹ jẹ́ á ṣọ́ra sí. Ẹ̀yin tẹ̀ tiẹ̀ wá alápótí ẹ̀rí bíi tèmi, tá à ń fẹnu jàǹbá ara wa. Kí ló fẹ́ gbà nù ṣubú ọmọ nìkejì rẹ? Mi ò mọ bàbá yẹn rí, mi ò lápótí ẹ̀rí, ṣùgbọ́n ọmọ aláṣọ funfun ni mí. Mi ò sí nílé, ṣùgbọ́n tí n bá sọ̀rọ̀ bá ṣe ń jù sí mi lọ́tún lósì, á dàbí ẹni wípé mo gọ sábẹ́ ìka kan. Ẹ jẹ́ ká ṣọ́ra, a ò ní ṣubú dẹrù ayọ̀nù. Ìṣòro kéré ó tóbi kò ní dé bá wa, kò sẹ́ni tí kì í kàn o. Gbẹnu sí máìkì lágídígbò lọ́dún Oríyọmí, tó bá sì ń jẹ́ sí rere no problem. Tó bá jẹ́ búburú kò sẹ́ni tó gbàdúrà rẹ̀, búburú ò ní ṣubú lù wá. Tí tàtú máa fi pàdé, ẹ lọ wà lálàáfíà. Ẹ jẹ́ kájọ máa follow ẹ̀ up. Tí èmi fi ń like Oríyọmí, ó ní gbogbo àwọn iṣẹ́ òkùnkùn, iṣẹ́ burúkú tí àwọn èèyàn ń ṣe, tó dẹ̀ ń tẹ̀lé láìsí ọlọ́pàá, láìsí adájọ́ tó ń gbìyànjú ẹ̀. Ṣùgbọ́n díẹ̀díẹ̀ lórí ọ̀rọ̀ Kìrìsìtẹ́nì, ojú táyé fi ń wò wá láti gba ayé Muyideen àtàgbàlá Gabriel, ó ti ń dàbí ẹni pé à ń fì sí apá kan o. Nínú gbólóhùn wípé só yẹ kí Muyideen lọ jọ́sìn níbẹ̀ ni kíní kan. Mo gbọ́ voice note yẹn, mi ò gbọ́ kí n tó wá sọ́dọ̀ yín, ṣùgbọ́n mo padà gbọ́. Ṣùgbọ́n a ò ní fẹ́ kó bàjẹ́, onílù kì í fẹ́ kó tú o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mi ò ní torí pé mo jí ọmọ Ìbàdàn, program yín wà ní Ìbàdàn, kó jẹ́ wo tẹ́ ẹ bá ṣe tó bá kù díẹ̀ káàtó kí wọ́n wà in support. But ní paríparí, ẹ ti tender apology. Mo pè yín sákìyèsí ni, àti gbogbo ẹ̀yin kérúbù àti séráfù tẹ́ ń wá ṣubú ara yín, ẹ lọ ṣọ́ra. Yóò dára fún wa o. Orúkọ mi ò yí padà. Most Reverend Dr. S. Oyelami, Taku ti Jesu.